èèyàn ọmọ ayé òde òní yọ èèyàn ọ̀tàn ò lọ́ra èèyàn enjoyment ká enjoy sẹ́yìn sórí kí wọ́n bọ́ ìsì tápá ìjàbò pa ọba tòsí rẹ ìjọ ọjà nìkan náà ló yóò rí wọn fẹ́ ìjọ ọjà náà ráìsì kọ́lé kàn bá tòsí rẹ sọ̀rọ̀ òrùjọ kọ̀ bá yà fíṣítì rán wà á gbadá orí rẹ̀ bọ̀ wà á jẹun wà á yóò bele mu kúrẹ́ á le kọ̀ bá dẹ̀ tẹ́ bọ̀ mọ̀mọ́ rẹ̀ àbọ̀ di urú sẹ́gbìnrín àìkó mú kó yé rẹ̀ àti yá di obì ṣó yí ọbẹ̀ ní yóò ṣìgòrò yóò ṣàbàtà àìkó mú kọ pẹ́ rẹ̀ jàre ṣe dáórì rẹ̀ ti pé ọgbà dáórì rẹ̀ lè ní kọ̀ bá fẹ́ ọmọ àrà kí bọ́ìsì àrà tó sì rẹ̀ àṣàrà nǹkan yá ní skul ní akáìbé kó tó sì rẹ̀ kọ́ bá ti lọ sílé ní wíkẹ́ndì kó fẹ́ yàgbó oúnjẹ ẹ̀yọ̀ ní abọ́ ọmọkùrù gbò òkúrú yìí yan abọ́ kété kan ti yan abọ́ ọmú bọ̀ kò bá fẹ́ mọ Ìjẹ̀ṣà oṣù kò bá ti bọ́ kọ̀ ẹ̀ sọ bẹ́ẹ̀ labour stop Ìjẹ̀ṣà látọ̀ ọmọ kì í jọ máa rògbò á ti dá ọmọ àmọ̀ wúlò ọ̀gá Sunday lo èmú ọ̀dà pé kàn bá ti tó sọmọ ilẹ̀ àdákùn scan fọ́tò lọ sójú rẹ̀ ẹ̀ sọ ní kàtíbi tó sì rẹ̀ lì Ìjẹ̀ṣà ni mọ̀ ọmọ Ìjẹ̀ṣà kan ṣó lọ nífẹ̀ẹ́ lifetime èèyàn wọ́n yóò rí mu ẹ̀fẹ́ ṣọ́gbọ́ ṣọ́rọ̀ máa yé dùn ọ̀rọ̀ jọkọ̀ bá bísítì ọmọ ayé dùn ẹ̀yọ̀ ní kọ́ ọmọ fọ̀ṣọ́ á ti káṣọ ọmọ rẹ̀ sílẹ̀ ayé aṣọ ikọ̀ fọ eré òwọ́gán ti ká wàá fọ ìkànnà rẹ̀ abó ayé torí kí mọ̀mọ́ yọ ọmọ wọ́ ya ìyẹ́ lọ ya ọ̀rọ̀ ní bàmí ọ́nìmúrin láfọ̀ tí bàbá rẹ̀ lọ́lá ṣọ́rí àwọn òkè jẹ̀bú kò bá fẹ́ hàn ọ̀nà kan ìrìn ọ̀nà kan nìkan ìrìn àdírẹ́sì eré ọba ti fẹ́ yàn ó yà kí ọ òyìn láyà kí ọ torí kan nìkan núna bá ti yà wí sí ìrànlá rẹ̀ ń wí mo tó sọmọ ẹ̀lẹ̀ kan gbọ́dọ̀ yà kọ̀ǹfàmù rẹ̀ ọ̀gá táyé gbèrè ní living witness mi ọ̀gá táyé gbèrè ogójó tó ń tò brọ́dà mi Tọ́pẹ́ Fátúlà náà àwọn ọmọ ẹ̀wọlé àwọlé ṣe ìgínìyà àyà kọ̀ǹfàmù rẹ̀ ọ̀yà gbọ́ there are many golden fish in the river there are many fishes in the wọ́n gbọ́dọ̀ ẹran ni mo ti gbọ́ ipsodociology but fisherman is looking for the golden fish mo wí ọ̀gá táyé mọ tàn mí ní ìṣe golden fish pẹ̀lú kúrùpọ̀ orí mi bóyá sọ́dàrí olè ni mo ní ká wọ́n fine kọ́ ọmọ òkè Ìjẹ̀bú bá tòsí rẹ̀ kọ́ bá ti mọ́ gbà kọ́ dẹ̀ ṣe gbé ọba lo ìyún ṣọ́gbọ́n wíkan ṣe ń jí ṣùkúrú rẹ̀ o kò ètè Salome ud àbọ̀rìn odò àbí olè àbí Saint Mary mọ́ lọ máa rọ̀ mí high school gan pàtó náà ẹlẹ́bẹ̀ẹ́ alú kí sàṣọ kọ́ bá ṣe gbé ọba lo ìyún wíìdì lọ àti ìjòyà rẹ̀ wọ́n àyù wọn tòsí rẹ̀ wọ́gbà ṣọ́gbọ́n wọ́n yọ̀rọ̀ ọmọ ìsàbà fẹ́ mí tìrì bọ́ìsì ìsàbà rí torí ọmọ obìnrin kan bá tọjọ́ bí wọn lẹ́jọ́ kan lè maternity èèyàn náà máa fẹ́ ra ara ẹ̀ dalẹ̀ kóòró ti bọ́ìsì ìsàbà jù wàárọ̀ ìyá rẹ̀ èyí ìyàwó rẹ̀ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ àyà kọjá lọ́dọ̀ rẹ̀ àdákùn kí àbèrè lọ́rẹ̀ àwí Sunday abísíkọ́ abíkèlú lè ràn àbèrè lọ́rẹ̀ lójú rẹ̀ kò yóò sàn yìí ọba pàdé ọmọ yòòdì kò yá fíṣítì ń lòrọ̀lẹ́ ọba tẹ àdánwò aago mẹ́rin àti róde àti gbé báíbù sàbíyá ìjọ ẹmú bá náà ni ayé ọgbẹ́ni àjọjọ yá ṣe fellowship lọ́dọọdẹ níbi ṣọ́ọ̀ṣì bá mi ṣọ́ọ̀gbọ́ ọba fún àfọ̀ṣúnẹ̀tì kọ̀ pàdé ọmọ Ìkòyí kọ́ ẹ̀ṣẹ̀ járáìsì nǹkan ẹ̀ṣẹ̀ járáìsì rẹ̀ tí lóko Ìkòyí oh my goodness amú ọlọ́mú ṣọ́ọ̀bù ká a ṣe shopping kọ́ wà aráṣọ òhàrẹ́ ewu ẹ̀yàn ọmọ Ìkòyí wọn bá ẹ̀ṣẹ̀ járáìsì tí ṣáàṣìkò kí bọ́ìsì gbàlẹ̀ bá tó sí rẹ kọ̀ bá ti gbà kọ̀ gbà kọ̀ bá dá dòrọ̀lẹ́ bá kò náà yà mú tu ẹ̀fọ́ alákọ̀rọ̀ yà gbé kú ọ àyìn kò gbé kú mọ̀mọ́ rẹ ọmọ ọlọ́kà bá tó sí rẹ bóyá wọ́n ní bọ̀ lórọ̀lẹ́ o bóyá wọn ní fẹ́ yá bá ọ bléèdì titun náà àmúmú ní bléèdì titun kì í àmúmú lẹ̀ ìgbúdọ̀ múlẹ̀ ọmọ àsín
ṣọmọ pé mo sì ran aba Ọ̀yọ́ ní oko ran ya kó gbélé mọ ya kili weekend kó bá pàdé rẹ ní school ó tún òkété rẹ kó me firin yí àti bo mu rẹ kó hun na kó mọ akọ ó tún òkété ní wà ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jọ mo visit wọn tún ja ládùúgbò yemi ọmọ Jésù rí pé yin daroṣù FM radio ní gbésóde oni mo ya ki ó mú di mi lépepe ẹ̀rùn rẹ̀ ni mo ti gbọ́ wí country kan jẹ́ Seychelles Republic wọ́n bẹ̀rẹ̀ sí ní tún rédíò òun ìwà Seychelles Republic sẹ́ ẹ̀rùn ọmọ ọlọ́tín ni mo ti gbọ́ full version orin Yẹmí My Lover kò bá visit ọmọ ọlọ́tín orin náà kọ sí ọkùrà wàá jó wàá jó débi pé Yẹmí o wọ́n kí máa wáyé ká ohun ojú mi rí ẹnu mi kò lẹ́sìn.